Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil Alamin. Wassalatu wassalam ala Sayyidina Muhammad wa ala alihi wa sahbihi wa sallam. Ẹ̀yin olùtẹ́síwá nílé lóko ní gbogbo ibi tó ń kí ẹ máa gbọ́ wá ìkẹ́ Ọlọ́run ọba Ọlọ́run ọba oore ajẹ́ ìjẹ́ tán rẹ̀ kí ó máa bá gbogbo wa pátápátá ní ìfì máa kí n pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Láti ohun Áfíríkà ìlú Cairo náà ni olóòtú ètò yìí Muftawa Adéwọlé Ọmọlálẹ̀ ti ń kàn sí yín níbi tí a ti ń kí yín fún ọdún tuntun ti 2014 ọdún Eid al-Fitr èyí tí Ọlọ́run ọba àlekè ọlá tó jẹ́ kó bá wa láyé kó bá wa láàyè kó bá wa láyè rè ní alẹ́ òní yìí èyí tá à ń ṣe ayẹyẹ àjọ̀dún ti ọdún Eid al-Fitr àlejò ń bẹ pẹ̀lú wa ní alẹ́ òní àlejò wa náà ni a ó máa kí pé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh. Kí ni orúkọ yín o? Orúkọ mi ni Warda Habibullah Hashim. Warda Habibullah Hashim láti ìlú boni. Láti Ìwó. Láti ìlú wo? Ìwó olódò ọba ọmọ àtẹnigbẹrú ọmọ àtẹnigbọlá àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba. Tó nígbàtí ó wá rí báyìí a rí i pé Ọlọ́run ọba ṣe wá ní olóríire ní ọdún yìí pé ìwọ ni ó ṣe ló gbégbá orókè níbi ìdíje Al-Qur'ani Karim tí wọ́n ṣe nílùú Cairo bí àbí bẹ́ẹ̀ kọ́ ni. Bẹ́ẹ̀ni sà. Báwo ni inú ẹ ṣe dùn tó ń gbà tí o gbẹ́ pọ̀ ló ṣe ipò kíní? Nígbà tí wọ́n pè mí tí wọ́n fún mi ní prize inú mi dùn gan wọ́n ní èmi mo ṣe ipò kíní. Wọ́n ní wọ́n ló ṣe ipò kíní láàrin àwọn lárúbáwá. Bẹ́ẹ̀ni. Allahu Akbar ó wá jẹ́ dùnú fún ẹ lọ́pọ̀lọpọ̀. Bẹ́ẹ̀ni sà. Nígbà tó báwo ló ṣe ń palẹ̀mọ́ fún ìdíje yẹn kó tó dípò wá ṣe ipò kíní yìí? Mo ń ka Quran gbogbo ọjọ́ tí mo bá ti kí fájírì tán ni mo wá ń ka Quran màá dẹ̀ máa memorize màá máa kà á. Ó máa ha talẹ́ni tó ń kọ́ ẹ gangan. Dádì mi ni. Ìyẹn Alhaji Hashim Habibullah Hashim àwọn ni wọ́n ń kọ́ ẹ ló fi ń ha ní gbogbo ìgbà ọpẹ́ ní fọ́lọ́run ọba a jẹ́ pé o ò ráyè láti máa lọ patí kó máa jó owó kì í jó tiẹ̀ kì í jó o sì kì í ṣe nǹkan tí ò dáa ìhun táwọn òbí ẹ bá ní kí o máa ṣe òun náà ni o máa ṣe. Ẹ̀yin olùtẹ́tíwá nílé lóko ọmọ yín níbẹ̀ ní ọ̀dọ̀ yín báyìí Warda èyí tó gbégbá orókè nínú ìdíje Al-Qur'ani Karim èyí tí wọ́n ṣe nílùú Cairo níbí ọpẹ́ ni fún Ọlọ́run ọba Ìdùmarè gbogbo ẹni tó bá fẹ́ máa kàn sí wa báyìí tó fẹ́ máa pè wọlé a ó máa retí ìpèpè yín o gẹ́gẹ́ bí a ṣe sọ fún yín lónìí pé ní pẹrẹwu ní ètò yìí ní alẹ́ òní a ti ń bẹ pẹ̀lú yín Ọlọ́run ọba sì ń bẹ pẹ̀lú wa Ọlọ́run ọba tó ti mú ètò yìí dúró látijọ́ tó ti bẹ̀rẹ̀ títí di ọjọ́ òní ìbà Ọlọ́run ọba Ìdùmarè ìbà ọba tẹ́rẹ̀rẹ̀ kárí ayé ọba atẹ́jọ́máka Ọlọ́run ọba ó ṣe wọn ìbà rẹ̀ Fawasil mùsùlùmí bíi tiẹ̀ kí ni àwọn ọ̀mọ̀nà tó fẹ́ fún báwo ló ṣe kán máa múra? Gbogbo ìgbà tí wọ́n bá ti ń kí fájìrì tán mo advice wọn kí wọ́n máa ka Quran kí wọ́n máa memorize kí wọ́n dẹ̀ máa gbọ́rọ̀ sóbì wọn lẹ́nu. O ò tí ì sọ iye ọjọ́ orí rẹ o ọmọ ọdún mélòó ni ọ́? Ọmọ ọdún 10. Ọmọ ọdún 10 tí a pè ní 10 years. Àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba o sì máa ń gbọ́rọ̀ sí àwọn òbí rẹ lẹ́nu. Báwo ló ṣe fẹ́ káwọn ẹgbẹ́ rẹ máa ṣe pẹ̀lú àwọn òbí wọn? Mo fẹ́ kí wọ́n máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu. Kán máa gbọ́rọ̀ sí wọn lẹ́nu kán sì máa ṣe déédéé. Ní báyìí ṣé ó ka Kùránì fún wa káwọn èèyàn kan lè gbọ́ ohun tó kà níjó ní tó fi gbégbá orókè kó o kà díẹ̀ fún àwọn èèyàn wa. Ó yá. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Alif Lam Mim. Tanzilul kitabi min rabbil alamin. Am yaquluna iftarah bal huwal haqq من ربك لتنذر قوما ما أتاهم من نذير من قبلك لعلهم يهتدون الله الذي خلق السماوات والأرض وما بينهما في 6
أيام ثم استوى على العرش ما لهم من دونه من ولي ولا نصير أفلا تتذكرون يدبر الأمر من السماء إلى الأرض ثم يعرج إليه في يوم كان مقداره 1000 سنة مما تعدون. Sadaqallahul Azim. Òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run ọba. Ẹ̀yin olùtẹ́síwa nílé lóko, ọmọ ọdún 10 ní ń ka Àlùkùránì yìí. Kí ni ká ti wá pé ìwọ tó jẹ́ pé o ti lo àìmọye ọdún nílé ayé tó jẹ́ rédèrèdè rádaràda òun náà ni òun bá káàkiri tó ò tí ì ronú pé ó yẹ kó o padà sí ojú ọ̀nà tọlọ́run ọba àlekè ọlá. Mo dúpẹ́ lọ́wọ́ àlejò wa Warda Habibullah Hashim. Ó ṣeun okú atótónu. Ọlọ́run á dẹ̀ sí fáwọn òbí ẹ̀. Ojú òsì ní ti àwọn òbí ẹ̀. Ní gbogbo ìgbà ni Ọlọ́run ọba yóò máa ṣe àlékún oore fún ọ. Ọlọ́run ó sì dá ẹ sí fún wa lágbára Ọlọ́run ọba. Kí wá ní ìmọ̀ràn tó fẹ́ fún àwọn òbí, àwọn tó jẹ́ àwọn òbí ẹni? Kí ni ìmọ̀ràn tó fẹ́ fún wọn bí wọ́n ṣe lè máa tọ́ àwọn ọmọ wọn? Mo fẹ́ sọ fún wọn wípé wọ́n gbọ́dọ̀ máa tọ́ àwọn ọmọ wọn sí ọ̀nà tó dáa. Kọ́ máa tọ́ àwọn ọmọ wọn sí ọ̀nà tí ó dáa. Kí wọ́n má tọ́ wọn sí kí wọ́n máa lọ sí patí, kí wọ́n máa jó káàkiri. Kọ́ má jẹ́ káwọn ọmọ wọn máa jó káàkiri. Kó jẹ́ kún Allahu Akbar, ọ̀rọ̀ àtàtà ọ̀rọ̀ pàtàkì lélẹ́yìí. Kí wọ́n jẹ́ kí àwọn ọmọ wọn kí wọ́n wà ní ojú ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó dáa. Kó má jẹ́ pé ń ṣe ni ọmọ máa jó káàkiri. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Torí àwọn òbí tiẹ̀ ò gbà ẹ́ láyè láti máa jó káàkiri. Wọn ò sì ṣì ẹ́ lọ́nà. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba àlekè ọlá fún eléyìí. Ó dà gẹ́gẹ́ bíi pé ìkan nínú àwọn pèpè wa ó ti ń wọlé, ẹ jẹ́ ká gbọ́ ohun tí wọ́n fẹ́ wí o. tó orí ètò onislam.net ẹ̀ka tí ládùúrọ̀wọ̀ òun náà ni ẹ ti ń gbọ́ wa o. Kí ni orúkọ yín o? Orúkọ mi ni mọ́mí Rámọ́tùláì. Orúkọ yín àti gbọ́ orúkọ ọmọ yín. Kí ni orúkọ tí yín gangan? Orúkọ la fi ń pọ̀ bá aládé. Orúkọ tèmi ni Shakiratu Abdulateef Alárànṣe. Alájà Shakiratu Abdulateef Alárànṣe. Tó bó tiẹ̀ jẹ́ pé a ti dá ohun yẹn mọ̀ torí pé olólùfẹ́ ètò yìí ni ẹ jẹ́, ṣùgbọ́n ó yẹ kí àwọn aráalé kí wọ́n máa gbọ́ orúkọ yín àti ibi tí ẹ ti wá ní agbègbè bó lẹ ti ń pè wá o. Láti Cairo ni o. Fọwọ́sìl Misama Hans wọ́n pè wá nísìnyí ó ti bá orí afẹ́fẹ́ lọ. A ó máa tún retí ìpèpè yín ní gbogbo ibi tó ń kí ẹ ti máa gbọ́ wa. Gẹ́gẹ́ bí ìmọ̀ràn èyí tí ọmọdébìnrin Warda Habibullah Hashim tí ó fún wa wípé ó yẹ kí gbogbo olúkúlùkù kí wọ́n tọ́jú ọmọ wọn kí wọ́n sì máa fún wọn ní ìmọ̀ràn tó dáa, bí bẹ́ẹ̀ kọ́ ni. Bákan náà ni kò dáa kí òbí kí wọ́n máa bára wọn jà. Kí ni ìmọ̀ràn tó fẹ́ fún àwọn òbí tí ń bá ń bára wọn jà? Ìmọ̀ràn tí mo fẹ́ fún wọn wípé kí wọ́n má jà torí wípé kí àwọn ọmọ wọn kí wọ́n má dìbẹ̀. Kí wọ́n má kọ́ àwọn ọmọ wọn ní nǹkan tí ò dáa, kí wọ́n yé máa bára wọn jà. Eléyìí ni ìmọ̀ràn tó fẹ́. Allahu Akbar. Eléyìí jẹ́ pé tí òbí ò bá bára wọn jà, wọ́n ó lè tọ́ ọmọ wọn sí ojú ọ̀nà tó tọ́ àti ojú ọ̀nà tó yẹ, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Wọ́n ó sì lè fi ọmọ wọn mọ̀nà, àbí bẹ́ẹ̀ kọ́ ni? Torí pé àwọn òbí tiẹ̀ ò kì í ṣe bẹ́ẹ̀, àbí bẹ́ẹ̀ kọ́ ni? A dúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba á dá ẹ̀ sí fún wa, á sì wò ẹ́ lọ́pọ̀lọpọ̀. Lẹ́yìn ìgbà tó ti ka Al-Qur'ani fún wa tán, ǹjẹ́ wọ́n tún máa ń kọ́ yín gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ànábì? Wọ́n máa ń kọ́ yín bí hadith? Ṣé o lè ka hadith ẹyọ kan ṣo fún wa? Ok, hadith kan tí mo há ó ní min husni islamil mar'i tarkuhu ma la ya'ni. Allahu Akbar. Ní pé nínú dáadáa àti dáadáa Islam ọmọ ènìyàn òun náà ni kó gbé ohun tí ò kàn án jù sílẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló sì jẹ́ pé láyé tá a wà yìí ohun tí ò kàn wọ́n lẹ́sẹ̀ òun náà ni wọ́n ń bá káàkiri. Ohun tí ò yẹ kí wọ́n dá sí ni wọ́n ń dá sí. Ọmọ mùsùlùmí tí ń lọ wòran eégún, tí ń gbé orò, tí ń ṣe gbogbo ẹ̀ tí ń tojú bọlé káàkiri, eléyìí ò kàn, ṣùgbọ́n ó fi wọnú ẹ̀sìn tirẹ̀.
ó dà gẹ́gẹ́ bí wákàtí àwọn bàbá wa máa dá nílẹ̀ Yorùbá wọn ní kàkà kó wọ́wẹ́ ọ́ kàkà kó wẹsẹ̀ kó túbá rádaràdà rédèrèdè ló ń bá ká pé kí gbogbo wa ká fi ojú sí ojú ọ̀nà tọ́lọ́wọ̀n ọba ká má dá sí ohun tí ò kàn wá nítorí pé ohun tí ò kàn wá ó lè yọ ni ní ẹsẹ̀ sílẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni wọ́n ti pè àwọn míì ń fi ìbéèrè ránṣẹ́ láti orí ẹ̀rọ ti íńtánẹ́ẹ̀tì wọ́n ní kíá kí Warda Habibullah Hashim kú oríire nítorí pé oríire tí ó ṣe náà kí Ọlọ́run má jẹ́ kó di ìbànújẹ́ fún wa kí Ọlọ́run sì túnbọ̀ dá Warda sí fún wa àdúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ní báyìí ìpèpè tuntun wọlé báyìí ẹ jẹ́ kí a gbọ́ wọn o. Salamu alaikum. Aleykum salaam tula. ẹ jọ níbo lẹ ti ń pè wá o kí lórúkọ yín àti ibo lẹ ti ń pè wá. Alájà mú ìbára jí mi láti London. láti London àdúgbò wo ni ní London. Ní William Ken. Allahu Akbar ẹni kẹ́ ẹ bá wa dá sórí ètò wa yìí. Actually mi mo topic tẹ́ ń sọ̀rọ̀ nípa ẹ̀ because mo try láti get everything get it. tó ok àwọn èèyàn pọ̀ tí wọ́n ń pe ìpèpè orí ètò báyìí ni a wà Ọlọ́run kí ó bá wa ṣe dáadáa pẹ̀lú yín kó ṣàlékún dáadáa fún yín. a ti rí ìbéèrè tẹ́ fi ránṣẹ́ sí wa lórí íńtánẹ́ẹ̀tì èyí tí ẹ béèrè pé ǹjẹ́ ó yẹ kí obìnrin ó ṣe intikaf a sì fi èsì síbẹ̀ pé obìnrin lè ṣe intikaf tí ó bá jẹ́ pé pẹ̀lú àṣẹ ọkọ rẹ̀ ni tó sì jẹ́ pé àwọn tó lè bójútó àwọn ọmọ bá wà ní ilé kò sí nǹkan tó burú kí obìnrin ó ṣe intikaf. àwọn wo lóhùn yìí kẹ́ bá wa kí lórí ètò yìí. Mo fẹ́ kí ọ̀rẹ́ mi Aya Múlíkà Tọ́lá lẹ́yẹ kọ́lọ́run kó bá mi dùn nínú ọlọ́run bí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ Ramadan láyé àti ọkọ rẹ̀ Aya Múlíkà. Alhaji Mufta ọ̀làlẹ̀ náà ní bẹ lórí ètò òun náà lórí ètò yìí. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba. Mo kí gbogbo Muslim brothers and sisters kọ́lọ́run tó gba àwẹ̀ wa àti ìbádà wa nínú oṣù yìí àti lẹ́yìn. Àmín. Tó máa ń jẹ kárí àbúrò kí gbogbo akákẹ́rẹ́ àjèjì lé o. Àmín o nílùú London àwọn wo lẹ fẹ́ kí nílùú London. ẹ kú ìgbìyànjú. Mo kí àwọn ọ̀rẹ́ mi Mrs. Ìfọlákẹ́ Akíadé Mrs. Martin Sally Bag. Alhamdulilayi. Mọ́mí Abdulkayi. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àti gbogbo àwọn tí sáà náà tó gba ààrẹ wa. tó Ọlọ́run ó gbà fún wa adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run báwo lẹ ṣe ń gbádùn ètò wa yìí sí. ìyàfẹ́ ìyàtì kí Ọlọ́run kó bá wa ṣe àlékún ìkẹ́ àtìjẹ fún gbogbo àwọn tó ń ṣe agbátẹrù ètò náà àti olóòtú ètò náà Ọlọ́run bá wa fún wọn ní ẹ̀mí gígùn àtàlàfíà ara. gbogbo àwọn tó dẹ̀ bá ti fi Ọlọ́run kó bá wa rọ̀ wọ́n ṣe. àwọn tó sì wò náà Ọlọ́run kó fún wa ní àrọ̀ ṣe báwa náà sì máa dá sísọ Ọlọ́run àti láti ṣètò àdáṣe ẹ̀dá. láti ayé títí àwọn dàdá ní kórè mọ̀tánì. àmín ẹ ṣé púpọ̀ ẹ ṣé púpọ̀ Ọlọ́run á bá wa dúró tì ẹ bá kí gbogbo àwọn ará London o. ẹ ṣé pọ̀ wọn á gbọ́ o tó ẹ̀yin waaleykum salaam wa rahmatulahi wa barakatu ẹ̀yin olùtẹ́síwá nílé lóko ìpèpè ni ẹ ti gbọ́ láti ìlú London níbi tí Alhaja Muibat Raji Sulaiman tí wọ́n ti kí wa Ọlọ́run tó ti ń bọ̀ pẹ̀lú wọn Ọlọ́run ò ní padà lẹ́yìn wọn láéláé tó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí à ń sọ Warda ó ń gba àwọn èèyàn nímọ̀ràn pé kí á tọ́ ọmọ wa sí ojú ọ̀nà tó dáa àbí bẹ́ẹ̀ kọ́ ni kí á sì má máa jà lójú ọmọ kí ìyá àti bàbá kí wọ́n fọwọ́sowọ́pọ̀ láti tọ́ ọmọ sí ojú ọ̀nà mọ̀ tó gẹ́gẹ́ bí àwọn òbí tiẹ̀ ti máa ń ṣe Ọlọ́run ọba tí ó ti dá ẹ sí Ọlọ́run ò ní gbà ẹ́ lọ́wọ́ àwọn òbí rẹ o gbogbo àwọn àbúrò rẹ tó bẹ ní ẹ̀yìn rẹ Ọlọ́run ọba ó bá wa tọ́jú wọn ọlá àti tóbi Ọlọ́run ọba ọlá àjọkan Ọlọ́run nínú àdìsí tí o kà fún alẹ́ kan jẹ́ o tún lè tún kà. min husni islam al-mar'i tarkuhu ma la ya'ni. wọ́n ní nínú dáadáa islam ọmọ ènìyàn òun náà ni kó gbé ohun tí ò kàn lọ́wọ́ àtẹsẹ̀ kó gbé jù sílẹ̀ bẹ́ẹ̀ kọ́ ni Allahu Akbar báwo ló ṣe wá gbọ́ Yorùbá tó yìí ńgbà tó jẹ́ pé ògbẹ́lẹ̀ Yorùbá ńgbò jẹ́ pé ńbo ni wọ́n bí ẹ sí. ilẹ̀ ni wọ́n bí mi. ìyẹn ìlú Cairo bí ni wọ́n bí ẹ sí. báwo ló ṣe wá gbọ́ Yorùbá. dádì mi ni wọ́n fi mọ̀ mí. dádì a máa kọ́ ẹ ní Yorùbá tó ó dàbí pé ìpèpè ti ń wọlé láti ọ̀dọ̀ àwọn olùtẹ́tíwọ́ jẹ́ kí á gbé kágbọ́n tó ń wí wọn. salamu alaikum
ó dàbí pé ó ti gé o a máa tún retí pèpè yín ẹ̀yin olùtẹ́sí wa ẹ má bínú pé ìgbà mìíràn nǹkan tí a bá ń lò ní àwọn nǹkan tá a fi ń pèpè yìí a máa ṣe bí mọ̀nàmọ́ná lẹ́ẹ̀kọ̀ọ̀kan gbogbo nǹkan tí ẹ bá rí nínú àléébù tí ń bẹ nínú ètò yẹn sáti fi oríjì wá nítorí bí àsìkò ṣe rí ni gbogbo wa mọ̀ pé àsìkò Ramadan ó ṣẹ̀ṣẹ̀ tán ni àwọn èèyàn ń ṣe ọdún lọ́wọ́ oríṣiríṣi àwọn nǹkan ni ó ń jáwọ́ ètò ẹ̀ ní bínú sí wa ọlọ́run ọba ó máa bẹ pẹ̀lú yín ìbéèrè tí ẹnìkan fi ránṣẹ́ sí wa tá ó sáré dáhùn lórí ètò yìí òun náà ní pé ó ní ǹjẹ́ ó yẹ kí ó ní gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé òwúrọ̀ òní òun náà ni a ó ṣe lákìrùn ní àkìrùn yídì ǹjẹ́ ó yẹ kí obìnrin kí ó kí yídì ìdáhùn tí a ó dáhùn ọpẹ́ ní fún ọlọ́run ọba àjọkẹ́ ọba àṣàkẹ́ ọ̀run ìhun tí a gbẹ́ fẹ́ kí ẹ mọ̀ ní pé súnà òun náà ni ìrun yídì jẹ́ gẹ́gẹ́ bí nǹkan tí ó hàn súnà ni fún ọkùnrin òun obìnrin a fi ìbéèrè yìí ránṣẹ́ sí Sheikh Ahmed Kuti ẹni tó jẹ́ olùdánilẹ́kọ̀ọ́ àgbà ní ilé ẹ̀kọ́ gíga ti ìlú Toronto ní ìlú Canada lọ́hùn ó ní ọ̀ranyàn òun náà ni ọ̀ranyàn ìrun yídì yìí ó jẹ́ súnà lódodo bẹ́ẹ̀ ni ó jẹ́ ohun tá a gbọ́dọ̀ jọ kí ní àpapọ̀ kì í ṣe ohun tẹ́nìkan ń dá kí o wọ́n wá ní ọkùnrin àtobìnrin ni ó lẹ́tọ̀ọ́ láti kí i bákan náà ni a ó rí nínú àdìsí òjíṣẹ́ ńlá Muhammad ìkẹ́ ọlọ́run àti ọlá ọlọ́run kí ó máa bá a tí ó sọ pé kí ẹnikẹ́ni kí ó má ṣe kọ̀ fún àwọn ẹrú ọlọ́run ọba láti kí ìrun yídì o nítorí pé ẹ jẹ́ kí wọ́n lọ dúpẹ́ fún ọlọ́run ọba bákan náà ni a tún rí i pé ànábì pé ní ọjọ́ kan ni ànábì pé ọ̀kan nínú àwọn sàábé ipe kí ó lọ kó pe àwọn obìnrin jáde kí wọ́n wá kírun kódà ẹni tó bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ kí wọ́n jáde kí wọ́n yọjú síta kí wọ́n múra dáadáa torí pé ọjọ́ yídì ọjọ́ ayẹyẹ ọjọ́ ìdùnnú ni kí gbogbo wọn kí wọ́n lè yọ sí wa kí wọ́n lè fi ìdùnnú hàn káwa náà lè fi ìdùnnú hàn síra wa kí ẹni tí ó ní kí ó fún ẹni tí ò ní kí ìdùnnú àti ayọ̀ kí ó lè máa bá gbogbo wa ẹ̀yin olùtẹ́tí wa onislam.net ẹ̀ka tilẹ̀ àdọ́wọ̀ òun náà ni ẹ ti ń gbọ́ ètò wa pẹ̀lú Muftahu Adéwọlé ọmọ ọlálẹ́yẹ àlejò wa ti alẹ́ òní àlejò pàtàkì ni òun náà ni ọmọdébìnrin Warda Habibullah Hashim adúpẹ́ púpọ̀ fún pé a pè ẹ́ sí orí ètò yìí o sì dá wa lóhùn ọlọ́run ọba àdá ẹ sí o kí ni àwọn wo ló fẹ́ kí tó fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀. mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. alhamdulilayi. mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run tí ó fi ọ̀nà mọ̀ mí. a dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. mo dẹ̀ dúpẹ́ lọ́dọ̀ àwọn òbí mi náà. ìyẹn alhaji wa alhaji Habibullah Hashim àbí pẹ̀lú tatúni ìyá rẹ̀ kí lórúkọ wọn alhaja Hashim ó dúpẹ́ lọ́wọ́ tiwọn náà àwọn olùtúfẹ́ dúpẹ́ lọ́wọ́ wọn. mo dẹ̀ fẹ́ dúpẹ́ lọ́dọ̀ àwọn tí wọ́n ń gbọ́ ètò yìí. àwọn tí wọ́n ń gbọ́ ètò yìí ó fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ wọn púpọ̀ torí pé tò tí ń fi ni mọ̀nà ni àbí bẹ́ẹ̀ kọ́ ni inú rẹ̀ sì dùn bó ṣe bá a kópa níbi ètò yìí lójú òní yìí ẹ bá wa ṣàdúrà fún wọn kó o sì ṣàdúrà fún lóòótọ́ ètò náà. ọlọ́run yóò máa gbé wọn ga. àmín àmín. ọlọ́run ní kò ní dọ̀rọ̀ wọn rú a ti mọ̀ pé yorùbá yẹn à ń bí ẹlẹ́ẹ̀kan pé báwo ló ṣe gbọ́ yorùbá ó láwọn òbí rẹ̀ ní kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni ṣùgbọ́n nígbà tó bá dé àárín àwọn lárúbáwá ó máa ń sọ lárúbáwá sí wọn àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ó jẹ́ pé àti lárúbáwá àtòdè òyìnbó àti yorùbá gbogbo ẹ̀ ló gbọ́ papọ̀ ọlọ́run ọba tó bùn ọ́ ọlọ́run ọba ni máa ń fún èèyàn ló fún ọlọ́run ọba ò ní gbà á lọ́wọ́ rẹ̀ àlékún orí àlékún ọlá ọlọ́run ọba ó tún máa ṣe fún ẹ lágbára lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin olùtẹ́sí wa onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ ń kíyìn ní gbogbo ìgbà ní gbogbo àsìkò àlejò wa ti alẹ́ yìí pàtàkì òun náà ni Warda Habibullah Hashim láti ìlú Ìwó olódò ọba àbẹ́ẹ̀kọ́ ni àdúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé ó tiẹ̀ tó fi sọ̀yà yìí pé ọmọ káàárọ̀ òjíire ọmọ yorùbá ọmọ òdùà òun náà ni ó na ṣe jáko ló gbégbá orókè níbi ìdíje ti Al-Qur'an Al-Karim èyí tí wọ́n ṣe nílùú Cairo tí Warda Habibullah Hashim tí ó ṣe ipò kíní ọpẹ́ ni fún ọlọ́run ọba ẹ̀yin olùtẹ́sí wa kò dìgbà tí ọmọ tó bá jẹ́ pé òun ló bá borí níbi ijó òun lẹ́ẹ̀tọ́ máa pàtẹ́wọ́ fún ọ̀rọ̀ ọlọ́run ọba lélẹ́yìí ọmọ kékeré tí ọlọ́run ọba fi mọ̀nà láti ilẹ̀ tọ́lọ́run fi mọ̀nà kọ́lọ́run má ṣe ẹ̀ lọ́nà láéláé o àlékún oore kí ọlọ́run bá
kó túbọ̀ máa ṣe fún ẹ gbogbo ani tó ti pè wá tí a ò ráyè gbé ìpèpè yẹn má bínú sí wa bí ẹ̀rọ ṣe rí ní òní ni ọlọ́run ọba tó ti wà pẹ̀lú yín kò ní padà láíláí àmín fawasil malaysia aiz atasil bi salamu alaikum. aleykum salaam wa rahmatulah barakatu. ẹ kú dédé àsìkò yìí o orí ètò wa onislam.net ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀ òun náà ni a ti ń bá yín sọ̀rọ̀ o. ọlọ́run járe pé. àmì kí lorúkọ yín o. muhammadu jami ló wà pẹ̀lú yín. alhaji wa muhammadu jami láti ibo nìyẹn. láti Cairo mi báyìí náà ni. láti Cairo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní níbo ni gan ní orílẹ̀-èdè nàìjíríà. bẹ́ẹ̀ ni ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni ọmọ ìlọrin Kwara State. ìlọrin Kwara State adúpẹ́ lọ́dọ̀ yẹn ní kẹ́ bá a dá sórí ètò yìí. bẹ́ẹ̀ ni sà ẹ kú àtìlọ́ àwọ̀ yìí àdẹ̀kú palẹ̀mọ́ ọdún. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ṣeun. alhamdulilayi anika kí pé tẹ̀síwá kí àlejò wa alhaji warda. alhaja warda bẹ́ẹ̀ ni ó ń dá yín lóhùn o ó sì ti ń ṣe àdúrà fún yín látòórọ̀ nígbà tí ẹ gbọ́ pé òun ló gbégbá orókè níbi ìdíje alukurani báwo nínú yín ṣe dùn tó bàbá wa. inú wa dùn gidi gan wọ́n dẹ̀ gbé orílẹ̀-èdè wa yọ. ó gbé orílẹ̀-èdè náà ọlọ́run yóò tún sáré kún àlùbáríkà. àmín 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 òun náà ń dá yín lóhùn o bá wa kí àwọn aráalé wọn ń gbọ́ ẹ báyìí. salamu alaikum. wa aleykum salaam wa rahmatulah barakatu. ẹ ṣe gan-an lórí ìkíkí tẹ́ kí wọ́n sà. ọlọ́run ló ṣe ọlọ́run tó sàlékún àgbéga ọlọ́run adé fàlùbáríkà sí i. àmín ya Rabbi gbogbo dáadáa tí ọlọ́run ti fún gbogbo yín ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ àlékún oore ọlọ́run ọba ó tún bá a ṣe fún yín àwọn wo lẹ́yìn gan fẹ́ kí ní orílẹ̀-èdè nàìjíríà. àwọn tá a fẹ́ kí pọ̀. ẹ máa bá a dárúkọ díẹ̀ nù wọn bó tiẹ̀ jẹ́ pásíkò gbà á púpọ̀. a fẹ́ kí àwọn bàbá wa mudirul markaz. Allahu akbar. Sheikh Habibullah Adam Abdallah Alilori. Allahu akbar adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àti gbogbo àwọn àyà asátìsà markaz pátá. ní markaz ní Agége lọ́hùn. bẹ́ẹ̀ ni. pé kọ́lọ́n bá a ṣe dáadáa fún wọn. kọ́lọ́n bá a ṣe dáadáa fún wọn. àmín ya Rabbi. àti àwọn bàbá mi Fadilatu Sheikh Muhammad Murtado Alábòtó. Allahu akbar. nílọrin ní àbòtó. bẹ́ẹ̀ ni àti gbogbo Alábòtó family lápapọ̀. náà tí ìbá kí bàbá wa emir àti ìlú Ìlọrin o. àti bàbá emir nílọrin náà. tọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba. ọlọ́run kó jẹ́ kárí bàbá pẹ́. àmín àmín àmín. adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run jẹ́ kí a rí wọn pẹ́. àmín ya Allah. bó tilẹ̀ jẹ́ pé ọlọ́run jẹ́ ká sọ pọ̀lọpọ̀ ọdún láyé. àmín 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 ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ nílùú Cairo kọ́ àwọn olóhùn yìí kẹ́ kí o. náà. àwọn wo lẹ fẹ́ kí nílùú Cairo. nílùú Cairo àti Alhaji Abdullateef Alárànṣe. tọ́ adúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. àti ìyàwó wọn ṣe àtìlẹ́ kọ́lọ́n tó ṣàlékún àgbéga fún wọn. àmín àmín àmín. àti gbogbo àwọn ọmọ aṣíàrí pátá. tọ́ ọlọ́run jẹ́ kí gbogbo láti yọrí. àmín o báwo lẹ ṣe ń gbádùn ètò wa yìí sí. wàláhì à ń gbádùn rẹ̀ gidi gan wàláhì làásìm. tọ́ ẹ̀ ń ṣe tó ń rú wa lórí púpọ̀. ọlọ́run ṣeun. ẹ̀ sì ń dá wa lẹ́kọ̀ọ́ lórí net lórí gbogbo ẹ̀. ọlọ́run kó tó ṣàlékún kó tó sí fátíù jù báyìí lọ. àmín ya Rabbi ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. ọlọ́run àbá dúró tì yín. àmín ya Allah. ẹ ṣe o salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. tó ẹ̀yin olùtẹ́sí wa nílé lóko gbogbo bí ètò náà ṣe ń lọ́wọ́ náà ni ẹ̀ ń gbọ́ ìtàwọn èèyàn wa tí wọ́n ń kàn sí wa lónìí ti ọdún tí Idil Fitri ti ọdún 2014 eléyìí tí a mú wá sí etí ìgbọ̀yìn ìbọn ọlọ́run ọba ìbẹ̀ Èdùmàrè ọba tó jẹ́ kí gbogbo ètò yìí kí ó máa ṣeé ṣe kó tó di pé ó parí ètò yìí a fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó mú ètò yìí ṣeé ṣe nínú àwọn ọ̀gá nínú onislam.net pé wọ́n kú ìgbárùkù ti ètò Onislam Africa eléyìí tí a ti mú gbogbo oríṣiríṣi àwọn ètò wá sí etí ìgbọ̀yìn bákan náà la dúpẹ́ lọ́wọ́ àwọn ìyá àwọn bàbá tó jẹ́ pé wọ́n gbárùkù ti ètò yìí tí wọ́n sì máa ń kàn sí wa ní gbogbo ìgbà ìpè ọlọ́run ọba tó ti wà lẹ́yìn yìí kò ní padà mo dúpẹ́ lọ́wọ́ onímọ̀ ẹ̀rọ ẹnjìnà Ahmed Farag àti ẹnjìnà Abdullahi Farag eléyìí tó jẹ́ pé mo fojú kàn lónìí lágbára ọlọ́run ọba láti bí ọdún méje títí ń bá mi ṣiṣẹ́ òní ni wọ́n tún gbé wá láti tún wá ṣe ètò ti Onislam Africa
mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wọn lọ́pọ̀lọpọ̀ fún àdúró tí wọ́n mú ètò yìí wá sí sórí afẹ́fẹ́. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ Alhaji Abdulateef Alárànṣe nínú àwọn ògbóǹtarìgì tí ń bá wa ṣe ètò yìí, òun náà ni adúpẹ́ lọ́wọ́ àwọn ọ̀gá àwọn ọmọọṣẹ́ àwọn tá a jọ jẹ́ ọgbà, àwọn tá a jọ jẹ́ ẹgbẹ́ tí wọ́n bá wa gbé ètò yìí ní àrùgẹ́. Gbogbo ibi tí ẹ bá wà, àánú Ọlọ́run ọba yóò máa wà pẹ̀lú yín, ìrànlọ́wọ́ Ọlọ́run ọba kò ní padà lẹ́yìn yín o. Kó tó di pa parí ètò yìí, wọ́n dà ṣé ó bá kí àwọn bá sálámà sáwọn ará ilé kán mọ̀ pé o ti ń dágbére fún ẹ pé o fẹ́ máa lọ ṣèṣínú. Mo kí gbogbo àwọn tí wọ́n ń gbọ́ ètò yìí tí wọ́n dẹ̀ bá wa dá sí i, mo kí wọn, Ọlọ́run ò ní fi wọ́n lẹ̀. Àmín àmín. Gbogbo ìgbà tí a bá ti rántí wọn kí wọ́n máa ṣe àmín. Kán máa ṣe àmín náà, ò ń ṣàdúrà fún wọn. Alihamdulilayi. O ò tí ì ké mi bàbá rẹ o, àbí nítorí pé bàbá àtọmọ pàdé nínú stúdíò ni o ò tí ì ké mi. Ọlọ́run máa ṣàlékún ìkẹ́ àti ìgẹ̀ fún yín. Àmín àmín àmín. Ọlọ́run ní fi yín lẹ̀. Àmín o. Tó adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run ọba ẹ̀ ríṣẹ́ bí èèyàn bá fẹ́ bí ọmọ kó bí ọmọ alálùbáríkà tí ó máa ṣe kọ́lọ́run fún wa lọ́mọ alálùbáríkà, kì í ṣe gbogbo lọ́mọ, gbogbo kọ́ lọ́mọ, ọmọ alálùbáríkà olú ọmọ òun náà ni ń jẹ́ ọmọ tó mọ̀nà tí Ọlọ́run bá fi mọ̀nà láti ìbẹ̀rẹ̀. Ọlọ́run ọba ò ní ṣe ẹ̀ lọ́nà, Ọlọ́run á dẹ̀ sí fáwọn òbí rẹ̀. Ohùn Áfíríkà ìlú Cairo ń kí gbogbo yín o, ní gbogbo bí tí ẹ ti ń gbọ́ ẹ kú ọdún ẹ kú ìyèdún ire lójú ò máa rí. Wassalamu alaikum wa rahmatulahi ta'ala wa barakatuh. Ohùn Áfíríkà láti ìlú Cairo. Asajil 10 dakika bas. Tó pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé ọba àṣàkẹ́ ọ̀run náà ni ètò tí alẹ́ òní ní ó fi bẹ̀rẹ̀ níbi tí a ti. Just voice over ولا voice over ولا في اتصال برضه برضه ايوه في اتصال لا هي متكلم مش معاك اوكي في اتصال جاي ابدا. تو السلام عليكم. Salamu alaikum. Wàhálà sàmùtúláì. Ẹ jọ̀ọ́ kí ni orúkọ yín? Orí ètò oneislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ òun náà ni a ti ń kàn sí yín. Kí lorúkọ yín? Búṣọ́rọ́ ni o. Ajá Búṣọ́rọ́ láti bo? Láti Cairo. Láti Cairo ń bì. Àdúgbò wo ni nílùú Cairo? Anájèrè, Kọ́tọ́míyà Anájèrè. Kọ́tọ́míyà Anájèrè. Ẹ ní àwọn tẹ́ ẹ fẹ́ ká bá yín kí àbí? Bẹ́ẹ̀ ni a rẹ̀ ń gbádùn ètò yín o. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run pé ẹ̀ ń gbádùn ètò yìí, ẹ fẹ́ kí ètò yìí kó máa tẹ̀síwájú sí i. Bẹ́ẹ̀ ni ẹni bá kí ẹni tẹ́ gbé wá sórí ètò pé wọ́n kú àṣeyọrí o. A dúpẹ́ yẹn Ajia Warda tó bá wa kópa nínú ètò wa yìí. Bẹ́ẹ̀ ni sà. Ipe ẹ kí pé ó kú àṣeyọrí. Bẹ́ẹ̀ ni. Òun náà ń gbọ́ yín bí ẹ ṣe ń sọ̀rọ̀ yìí, ó fẹ́ fún yín lésì o, ó yẹ bá a kí ìyá wa. Ẹ ṣe lórí ìpè tẹ́ pé. Búṣọ́rọ́ ni obìnrin ló ń sọ̀rọ̀ o. Ìyá wa Búṣọ́rọ́ ló ń pè láti Kọ̀tọ̀míyà, wọ́n ní wọ́n kí ẹ kú oríire fún ti oríire ti ìdíje Al-Qur'ani tó gbogbo orókè, bá wa kí wọn kó o dúpẹ́ lọ́wọ́ wọn. Ẹ ṣe mà. Yes ma. Bá a ṣàdúrà fún wọn. Ọlọ́run mọ gbé yín ga. Àmín o. Yóò sì dáwọn ọmọ tí náà sí fún yín. Àmín o, àmín ṣá o. Tó ní báyìí àwọn wo ló tún wù kẹ́ kí lórílẹ̀‐èdè Nàìjíríà, bá a dárúkọ wọn àti àgbègbè tó ń bẹ. Kí bá wa kí ní ilẹ̀ Ìbàdàn ní Mádùlá Arab. Naam. Àbá wa ti ṣaláìsí bọ̀ àwọn ọmọ wọn gbogbo àwọn Abdulsalam pátápátá ẹ bá wa kí wọn. Ká bá wọn kí wọn látòrí Alhaji wa Nasiruddin, Alhaji wa Mansur, Alhaji wa Mansur, Masha Allah. Ká bá yín kí gbogbo àwọn obìnrin wọn náà Sauda Abdulsalam, Aisha Abdulsalam. Ká bá yín kí gbogbo wọn pátápátá. Bẹ́ẹ̀ni pé ká sì sọ kékeré má dà Arabi kọ́lọ́ má jẹ́ ó bàjẹ́. Kọ́lọ́ má jẹ́ ó bàjẹ́ o. Ẹ tí kí bàbá wa Olúbàdàn kú ọdún ṣá o. Bẹ́ẹ̀ni sà, àti kí Olúbàdàn Naam, ká kí àwọn náà, ẹ fẹ́ kí àwọn náà. Ẹ bá mi kí Ìmáàmù Ìbàdàn. Ìmáàmù wa nílùú Ìbàdàn, kí lorúkọ wọn? Bẹ́ẹ̀ni. Lórúkọ bàbá yẹn. Tó ká sábà yín kí Ọlọ́run ti mọ̀ wọ́n kọ́lọ́run bá wa kí wọn àbí bẹ́ẹ̀ kọ́.
bẹ́ẹ̀ ni sà. bákan náà a tún kí yín ẹ̀yin ará Ìbàdàn àtilẹ̀ Yorùbá fún ikú ti ààrẹ Àríṣekọ́lá kọ́lọ́mbà àforíjì wọn. àmín o torí àkọ́kọ́ ètò tí a ṣe nígbà tí bàbá Àríṣekọ́lá tí wọ́n papòdà rèé kọ́lọ́hún dákun kó foríjì wọn kó mójú kúrò láìfi wọn. àmín. tó kí ni mọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn èèyàn wa fún ti ọdún ti Ramadan yìí kí ni mọ̀ràn tí ẹ fẹ́ fún àwọn èèyàn wa báwo lè fẹ́ kí wọ́n máa ṣe. afẹ́fẹ́ àwọn èèyàn ìmọ̀ràn pé kí wọ́n kọ́lọ́ jẹ́ kí bá ṣe ṣe nínú àwọn Ramadan yìí kán mọ̀ tó fi sílẹ̀ ìwà wọ́n ṣe ń ṣe dáadáa tí wọ́n ń ṣe tí wọ́n ń ṣàbúrú kọ́lọ́ jẹ́ kí wọ́n mọ̀ kọ́ máa tẹ̀síwájú níbi iṣẹ́ dáadáa tó wọ́n yẹ kí nígbà tí ààrẹ bá lọ tán wọ́n sọ abẹ́rẹ́ sí ni máa wùwà tí ò dáa ìwà tó dáa tí wọ́n wù ní Ramadan ni kí wọ́n sì máa tẹ̀síwájú kọ́ máa ṣe lọ. tó Ọlọ́run ọba á jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó yé gbogbo wa o a dúpẹ́ lọ́dọ̀ yín lórí ètò tí ẹ bá wa dá sí Ọlọ́run tó ti wà pẹ̀lú yín kò ní kúrò lẹ́yìn yín láéláé iwájú òun náà ni ọ̀pá ìbí tí ń ré sí àríyìn lọ àyíbọ̀ òun náà ni ọwọ́ ń yẹnu lórí ètò yìí ẹ̀yin olùtẹ́sí wa adúpẹ́ lọ́wọ́ àlejò wa salamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa barakatu. tó ẹ̀yin olùtẹ́sí wa Muftahu Adéwọlé Ọmọlálẹ̀ náà ni tó ń bẹ pẹ̀lú yín lórí ètò ti Ramadan yìí èyí tí a gbé wá sí etí ìgbọ̀nyín láti onislam.net oríṣiríṣi àwọn ìbéèrè òun ni ó wà níwájú wa tí a ó máa dáhùn eléyìí tí a ti fi èsì rẹ̀ ránṣẹ́ sí àwọn mìíràn àwọn tí wọn ò tí ì rí èsì wọn gbà òun náà ni a ó tún máa bá sọ̀rọ̀ báyìí ọ̀kan nínú àwọn olùtẹ́sí wa wọ́n ní àwọn ń jẹ́ ìyáàfin Saidatu Ọláòní Pẹ̀kun wọ́n ní ẹ̀yin onímọ̀ ìjìnlẹ̀ ǹjẹ́ ó yẹ kéèyàn ó kí jímọ̀ ní ọjọ́ tí jímọ̀ bá bọ́ sí ọdún yálà ọdún ìtùnú ni tàbí ọdún ńlá tó a ó rí i pé ọdún ìrun jímọ̀ ìsàwì ìrun tí a wí ìrun àjọ kí papọ̀ ni ẹni tó dáhùn ìbéèrè yìí òun náà ni Dr. Wahil Shihab ọ̀kan nínú àwọn olùgbéyẹ̀wò ọ̀rọ̀ Islam nínú onislam.net ẹ̀ka ti ilẹ̀ adúláwọ̀ wọ́n ní bó tilẹ̀ jẹ́ pé júmọ̀ ọ̀ranyàn òun náà ni ó jẹ́ tí gbogbo ènìyàn gbọ́dọ̀ kí ní àsìkò rẹ̀ ìrun ọdún Eid kì í ṣe ọ̀ranyàn gẹ́gẹ́ bíi ti súnà nítorí pé súnà ni òun nípa báyìí tí ó bá jẹ́ pé a bá rí ìdíwọ́ kan tí ò jẹ́ kí a lè kí méjèèjì papọ̀ kí a rí i pé a kí jímọ̀ kí a fi ti ọdún sílẹ̀ ẹni tí ó bá dẹ̀ rí i pé Ọlọ́run gba òun láyè láti kí méjèèjì papọ̀ kí ó kí ṣùgbọ́n àwọn àfa àwọn ọ̀ṣáláì ní ìyapa ẹnu níbi ọ̀rọ̀ yìí wípé ẹni tí ó bá fẹ́ kí jímọ̀ ó gbọ́dọ̀ wà ní ibi ní ọ̀nà tó jẹ́ pé kò ní ní lára bákan náà ni Imam Hanafi àti Maliki ni wọ́n sọ nínú ọ̀rọ̀ wọn wípé a ò gbọ́dọ̀ torí pé a ó kí ìrun súnà kó jẹ́ òun ni ó dì wá lọ́wọ́ ti ìrun ọ̀ranyàn eléyìí tó jẹ́ pé tó bá ti ṣe kòńgẹ́ kò sí nǹkan tó burú kájọ kí i ṣùgbọ́n tó bá jẹ́ pé ibi tí ẹni yìí wà jìnnà torí pé ti jímọ̀ ni òun ò bá wọ́n ní wọ́n fi ara mọ́ pé kó kí ìrun jímọ̀ pẹ̀lú àwọn mìíràn tó sọ pé méjèèjì kò sí nǹkan tó burú ká gbìyànjú láti kí torí pé a máa ń ṣe àlékún dáadáa àti oore níwájú Ọlọ́run ọba ni ẹ̀yin olùtẹ́síwá nílé lóko gbogbo béèrè tí ẹ bá fi ránṣẹ́ a ti ń fi ẹ̀kúnrẹ́rẹ́ èsì rẹ̀ ránṣẹ́ sí yín lórí ẹ̀rọ tí ẹ fi ránṣẹ́ sí wa ṣùgbọ́n a máa dáhùn rẹ̀ ní ṣókíṣókí nítorí ààyè tí kò gbà wá púpọ̀ lórí àwọn ètò èyí tí à ń ṣe yìí bákan náà ni a rí ìbéèrè kan gbà eléyìí tí ẹni yìí ń sọ pé kí ló fà á tí ó fi jẹ́ pé ìta gbangba la ti ń kí ìrun yídì tó jẹ́ pé àwọn ìrun tó kù inú mọ́sálásí nìkan ni a ti ń kí i a rí i gbọ́ nínú ìdáhùn tí a ó fi dá yín lóhùn òun náà ni pé Ànábì wa Muhammad ó gbà wá láyè láti kí ìrun yídì ní ìta gbangba nítorí kérò ó lè bá a pọ̀ àti kí àwọn àlèhùmọ́ rẹ̀ lè bá a fi ìdùnnú ọdún náà kí wọ́n fi hàn fún gbogbo ènìyàn kó má sí pé àyè fún mọ́ ẹnìkan kí ó jẹ́ àyè tí atẹ́gùn bẹ́ẹ̀ bó tilẹ̀ jẹ́ pé tí a bá wo nǹkan tó ń lọ ní ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ Lárúbáwá gẹ́gẹ́ bí ìlú Cairo ń bì a lè sọ pé torí àìsí ilẹ̀ púpọ̀ òun ló fà á inú mọ́sálásí gbogbo àwọn mọ́sálásí tí wọ́n ti ń kí jímọ̀ òun náà ni wọ́n àti máa kí yídì ní ilẹ̀ Lárúbáwá bó bá bọ́lẹ̀ nísàlẹ̀ ilé rẹ̀ mọ́sálásí tó bá ti dé òun kírun lọ náà ni àwọn ò ní ọ̀ranyàn àfi kí n lọ kírun ní nǹkan bíi máìlì 15 ká má bàa nira wa lára
pàápàá jùlọ ẹ jẹ́ ká mú orílẹ̀-èdè Nàìjíríà Abidjan àti Togo gẹ́gẹ́ bí àpẹẹrẹ nínú ilẹ̀ Yorùbá tí ihun tí ń ṣẹlẹ̀ níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ni ó sọ pé òun fẹ́ lọ láti Ṣàngó láti lọ kírun ní odidi Badagry lọ́hùn eléyìí kò ní oore kan mìíràn tó fẹ́ fún wa torí pé yóò máa dí ojú ọ̀nà lọ́wọ́ ni tí a ń pè ní traffic ìpèpè kan wọlé ẹ jẹ́ ká dá wọn lóhùn o. Salamu alaikum wa rahmatulahi wa barakatu. Aleykum salaam wa rahmatulahi wa barakatu. Tó akíyín púpọ̀ adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba gbogbo bí ẹ ṣe ń pè wá là ń rí nọ́mbà yín ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé a ní ìṣòro díẹ̀ ní inú stúdíò tí a wà kò jẹ́ ká lè gbọ́ yín dáadáa tó àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ yín ló ti kí yín ni wọ́n ti kan sára sí yín fún aṣọ gidi èyí tí ẹ rán fún àwọn ènìyàn àwọn wo lóhùn yìí kí ẹ bá wa kí o. A kí gbogbo ilé lápapọ̀ a dẹ̀ kí gbogbo jàmọ́ mùsùlùmí lọ́kùnrin lóbìnrin àti lọ́mọdé lágbà ní gbogbo àgbà ńlá ayé kọ́lá aláàánú kó jẹ́ kí ẹ̀mí wọ́n ṣe púpọ̀ rẹ̀ láyé. àmín ya Rabbi. ọlọ́mọ ilé ṣe àṣemọ fún wa. àmín o àmín. ọlọ́run kó pẹ̀lú àkó sì jẹ́ ká sọdún ayọ̀ kó bá tẹnì kọ̀ọ̀kan wa láyé o. àmín o àwọn olè fẹ́ kí. ó yẹ kó kí àwọn bàbá wa ní Nàìjíríà náà. náà kí lorúkọ wọn. Alhaji Ibrahim Ajiboye ní ìlú Nisa wa. Shehu Ibrahim Ajiboye nílùú Nisha. Bẹ́ẹ̀ni. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àti tatu. àti wọn kú Ramadan adẹ̀sí mọ́mí wa náà alájà Ọlọ́runnísọlá Ajiboye Ibrahim Ọlọ́run kó bá lọ́rẹ̀ ní wọn kó jẹ́ ká ti púpọ̀ rẹ̀ láyé. Àmín àmín. mo dẹ̀ tó kí àwọn bàbá ọkọ mi nílùú Ẹdẹ náà Alhaji Abdulaziz Alárànṣe fún gbogbo Ẹdẹ lànà. Ọlọ́run kó jẹ́ kán ṣe ọ̀pọ̀ rẹ̀ láyé. Àmín àmín. àti ìyá ọkọ mi náà gbogbo àwọn ìyá náà nínú ilé àti gbogbo wọn kọ́lọ́run aláàánú kó jẹ́ ká ṣe púpọ̀ rẹ̀ láyé kó mọ̀ fẹ́lẹ́ káàkiri mọ́ fún gbogbo wa o. Adúpẹ́ àmín àmín. àdẹ̀ tó kí eléyìí ètò wa náà Aláàjì Musa Ọlálẹ́yẹ kọ́lọ́run aláàánú kó bá a ṣe oore ìdùnnú fún wọn láti lápapọ̀ o. àmín ya Rabbi àmín o Ọlọ́run á dá àwọn ọmọ sí fún wa. àlejò wa ní alẹ́ òní. ọlọ́run kó má ṣe ìṣẹ̀lẹ̀ láṣemọ fún Aláàjì náà o kó bá ṣe ní àìmọye. àmín o àmín. ìgbà ọdún kan o kó bá ṣe gbogbo ẹ̀ nírọ̀rùn o. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. ọlá láti fọkànbalẹ̀ o. àmín o a ní àlejò kan níbí yìí Warda Abibulayi Hashim ẹni tó gbogbo orókè níbi ìdíje Al-Qur'an Al-Karim. Allahu Akbar Allahu Akbar. bóyá ẹ bá wa kí àwọn náà wọ́n ń gbọ́ yín báyìí ó yá o. ó kí alájà Waridatu láì Waridatu Janna mo kí yín o alájà Warida. adúpẹ́ wọ́n ń kí ẹ. ẹ kú oríire o. ẹ ṣé mà. Ọlọ́run bá fi àlùbáríkà sí o. àmín. kò ní ṣe ní àṣemọ o Ọlọ́run jẹ́ kó tún gba oore láwọn tó lóṣùn tí ó ṣe kò ń gẹ́ oore èyí tó jù bẹ́ẹ̀ yẹn lọ o. àmín. Ọlọ́run jẹ́ kó lékún ní màá àti ọgbọ́n àtòye o. àmín. àtàwọn àbúrò rẹ̀ náà o. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba pé ọmọ wa ń fi yangàn látàrí ìsìláàmù Ọlọ́run bá ṣe lọ́mọ tí ó mọ̀ fi yangàn nínú ìsìláàmù ní gbogbo àgbáláyé o. àmín ya Rabbi. àti gbogbo àwọn yòókù náà pátá. tó. Ọlọ́run ó lè sí wa Ọlọ́run bá ṣe àlékún mọ́ rẹ̀ o. àmín o a ní kí Ajá Warda náà bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn ará ilé tó ń kí ẹ yìí o ó yá bá wa kí wọn. àbí o. Ọlọ́run ó mọ gbé yín ga o. àmì Ọlọ́run ọba o. lọ́wọ́n adámọ́tì náà sí o. ọlọ́ àdìbáríkà o. ojú òní tí wọ́n ṣe. àti mọ́mì náà o. ẹ ṣe lọ́pọ̀lọpọ̀ o. Ọlọ́run jẹ́ ká jèrè wọn o. àmín àmín. àti àwọn ọgbà ọlọ́ọ̀bá ṣe wọ́n lára àdìbáríkà délẹ̀ o. àmín o ẹ ṣe lọ́pọ̀lọpọ̀. tó lórí ètò yìí onislam.net ẹ̀ka tilẹ̀ àdúrà adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tí ó kàn sí wa pátápátá gbogbo àwọn tí ó mọrírì iṣẹ́ ribiribi èyí tí Ọlọ́run ọba ní kí a máa gbé ṣe kí ètò yìí kí ó lè bá a gúnrégé Ọlọ́run ọba tó ti wà pẹ̀lú yín kò ní padà lẹ́yìn yín láyéláyé o dáadáa yín kò ní bàjẹ́ àlékún àgbéga ìdùnnú Ọlọ́run ọba yóò máa ṣe fún yín tó adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tó ti jẹ́ kí ètò yìí tó ti wà lórí ètò yìí tó sì bá wa mú ètò yìí ṣe kó tó di pé ó parí ètò yìí a ó pe Ajá Warda kó bá wa fi ibì kan nínú Al-Qur'ani kó bá wa fi parí ètò yìí àbí bẹ́ẹ̀ kọ́ ó yá bismillah. أعوذ بالله من الشيطان الرجيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن
الزبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور. Sadakallahu al-azim. Òdodo ni ọ̀rọ̀ Ọlọ́run báyìí tí ẹ ti gbọ́ láti iléeṣẹ́ onislam.net káàkiri ilẹ̀ adúláwọ̀. Olùka Kùránì yìí bó tilẹ̀ jẹ́ pé a ti fẹ́ parí ètò bẹ́ẹ̀ ni ìpèpè ń wọlé lóríṣiríṣi. Ẹ jẹ́ kí á dáhùn ìpèpè yìí láti orílẹ̀-èdè wa. Salamu alaikum. Salamu alaikum. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ẹ káàsán sáà o. Ẹ káàsán o, kí ni orúkọ yín? Orí ètò yín onislam.net ẹ̀ka tilẹ̀ adúláwọ̀ ni a ti ń kàn sí yín. Kí lorúkọ yín o? Orúkọ mi ni Adéjọkẹ́ Ọládipúpọ̀. Alhaja Adéjọkẹ́ Ọládipúpọ̀. tó a kú ọdún ti Ramadan yìí Ọlọ́run jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ láyé o. Àmínà ya Allah. Gbogbo dáadáa tí Ọlọ́run ti ṣe fún Ọlọ́run ò ní jẹ́ ó bàjẹ́ o. Àmínà ya Allah. Bóyá ẹ ní ẹni tí àwọn tí ẹ fẹ́ ká bá yín kí lórílẹ̀‐èdè Nàìjíríà tàbí ló Cairo. Ó dà mo kí gbogbo àwọn aráàlú Cairo tí a wà yìí, gbogbo àwọn ẹlẹ́sìn Islam, gbogbo àwọn aláàjì aláàjà, gbogbo àwọn ọmọ ẹ̀yìn, mo kí gbogbo wọn ní ìpè wọn kú ọdún o, wọn kú ìyèdún o, à á ṣe ọ̀pọ̀lọpọ̀ láyé o, àní ṣe nínú ìbànújẹ́, àní ṣe nínú ọ̀pọ̀. Mo tún wá kí wọn láti ìlú Nàìjíríà, láti bàbá, mo kí ìyá mi, mo kí àwọn ẹ̀gbọ́n mi, mo kí àwọn ọ̀rẹ́, mo kí àwọn ojúlùmọ̀. Ẹ bá wa dárúkọ orúkọ màmá àti bàbá. Orúkọ ìyá mi Adétutù, Alájà Adétutù, bàbá mi Alájì Tajudini, mo kí wọn. Látàdúgbò àdúgbò owó ń bẹ àti ìlú bo ni. Ní àdúgbò ní Ọ̀yọ́ lèmi ti wá, ọmọ Ọ̀yọ́ Aláàfin, Àtìbà yín l'Àtìbà. Àwa l'Àtìbà. Tó ẹ bá akí bàbá o, akí bàbá wa Aláàfin o. Ọ̀ngbọ́sà o. Àti mo kí wọn, mo rẹ̀ kí àwọn ẹ̀gbọ́n mi, mo kí àwọn ọ̀rẹ́ mi, àwọn ẹ̀gbọ́n mi tó wà nílùú Èkó, àwọn ẹbí mi náà ìlú Èkó náà wà, ìyá àti bàbá mi ìlú Èkó là ń gbé. Tó mo kí gbogbo wọn wípé a ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. Ṣé bẹ́ẹ̀ ṣe ń gbèlú Èkó yìí, ṣé òun ṣe pé ẹ ti ń ṣe bí tẹnìkan, torí wọ́n ní ají ṣe bí Ọ̀yọ́ là ń rí, Ọ̀yọ́ yìí ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan. Ṣùgbọ́n Ọ̀yọ́ ti ń gbé kó Ọ̀yọ́ ń gbé Cairo rẹ̀ ń wọ pléènì. Ṣọ́yọ́ ò ti máa kọ́ṣe àwọn èèyàn báyìí. Ẹ mọ̀ pé Ọ̀yọ́ Mèsì làwa, àwa tí a lè ṣe ká má ṣe ṣe wà. Torí ẹ̀ kú lẹ́nu. A lè ṣe bí tẹnìkankan, àti wà digbídigbí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba, kí bàbá wa ikú bàbá yèyé bàbá Aláàfin ìlú Ọ̀yọ́ pátá àti bàbá wa ìmáàmù ìlú Ọ̀yọ́, ó yẹ kẹ́ kí wọn Alhaji Moshood Adébáyọ̀. Èmi náà ti kí wọn, mo kí wọn, mo wà lórí ìkúnlẹ̀, mo kí wọn pé sàlámù alékùm. Wa rahmatullahi wa barakatuh. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, Ọlọ́run ọba àbá adó tì yín o. Báwo lẹ ṣe ń gbádùn ètò wa yìí sí o? Mo gbádùn ẹ̀ ní ti dáadáa. Ọwọ́ yẹn a máa lọ sókè. Àwọn olóòtú ní wá wálẹ̀ mọ́ láti wákàtí ìlọ. Iwájú adé London, adé Amẹ́ríkà, adé US, gbogbo ìlú káàkiri. Báyìí ló ṣe máa rí. Wọ́n wá ní bàbá ṣe ń pè báyìí bẹ́ẹ̀ ló máa jẹ́. Lágbára ọ̀pọ̀ àmì adúpẹ́ lọ́dọ̀ yìí. Olóòtú náà a máa rí yín bá. Àmì o. Ẹ jẹ́ gbogbo àgbáláyé báyìí, orúkọ yín náà máa pè ní ti dáadáa, ní ti dáadáa. Àmín ya Rabbi, àtẹ̀yìn olùfẹ́ wa náà. Àwọn ẹgbẹ́ báyìí àwa ní fojú sunkún kọ̀ọ̀kan ní gbogbo wa láti àmín ya Rabbi, àmín o, ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. A máa rí yín bá o. Tó ẹ̀yin olùtẹ́sí wa nílé lóko láti ìlú Ọ̀yọ́ ni wọ́n ti ń kàn sí yín. Ọ̀yọ́ Aláàfin, ọmọ Àtìbà. Tó Ọlọ́run bó bá dúkẹ́ ṣe wọn. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Ẹ ṣeun sa. Tó ẹ̀yin olùtẹ́tí wa nílé lóko wa ò ní lè gba retí pèpè yín torí àsìkò tí a ní kò tó nǹkan. A ó tún máa kàn sí nígbà míì láti onislam.net ẹ̀ka àti ilẹ̀ adúláwọ̀. Wasalaamu aleykum wa rahmatulahi ta'ala wa barakatuh. Ohùn Áfíríkà láti onislam.net ẹ̀ka àti ilẹ̀ adúláwọ̀.